Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ 18 oṣù kẹwàá ọdún 2024. Ẹniọlá Abọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi. Ilé ìfowópamọ́ àgbáyé ti gbóṣùbà káre fún ìgbésẹ̀ ààrẹ Tinubu lórí ìlànà àtúntò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Tírílíọ̀nù 1.3 náírà ìyẹn 1.3 trillion naira níjọba àpapọ̀ ti ìpínlẹ̀ àti ti ìbílẹ̀ pín mọ́ra wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí owó tó wọlé sápòṣùwọ̀n ìjọba fún oṣù kẹsàn-án. Ó gbẹnu sókè pẹ̀lú bílíọ̀nù 99 náírà ju ti oṣù kẹjọ lọ. Orílẹ̀-èdè Amẹ́ríkà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà lágbára sí i pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe fún wọn. Nuhu Ribadu sọ̀rọ̀, ó ní ọ̀pọ̀ àwọn nǹkan ogun táwọn agbésùmọ̀mí ń lò lọ́nà tí kò bá òfin mu jẹ́ ti ìjọba. Gómìnà Bala Mohammed ti pè fún àtúnyẹ̀wò ìlànà ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ní kíákíá. Ìdí rèé o tí iná ọba fi ń ṣe ségesège tí kò sì níyanjú. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ṣe àtúngbéyẹ̀wò àbádòfin ìdásílẹ̀ ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray ti fìfẹ́ hàn láti gbé àgbà àárín gbùngbùn agbábọ́ọ̀lù ikọ̀ Super Eagles ìyẹn Onyeka. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́kùnrẹ́rẹ́ lẹ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.